lóòótọ́ kò yẹ kí n jáde nítorí pé nígbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ fresh mo wò pé ohun ojú rí lójú ohun tójú bá rí ohun lójú ẹni tó ń wá lójú rí ṣe rí eléyìí ó easy gan ó easy gan mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí bí ilẹ̀ mọ̀ pé mo like Portable mo feel reluctant lánàá nígbà tí mo ń gbọ́ ọ̀rọ̀ yẹn mi ò dẹ̀ fẹ́ kí kíní yìí pọ̀ kódà mi ní sọ̀rọ̀ mi lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ ṣẹ́rí alákọ̀ọ́kọ́ ẹ bá mi send kíní yẹn sí mo ti try láti get number láti àná mi ìbá má wàá ṣe show voice ni ẹ mọ̀ pé ó máa ń ja ẹnu gan ẹnu ẹ̀ pọ̀ gan mo wá fẹ́ send message tó bá pè mí ọkẹ́ fún lóhùn lórí voice kó wá sọ̀rọ̀ bóyá máa ń sọ̀rọ̀ ìmọ̀ fún lọ́rọ̀ padà ọ̀rọ̀ ẹni máa gbé bí ṣẹ́rí bọ̀ yẹn bí ṣe láìkí ẹ̀ tó wà láìtàláì ó kò parun ló ń lọ. Number one ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín ṣe mọ̀ pé ńgbà míì téèyàn bá wo àwọn obìnrin wa téèyàn bá wò wá wọn ọ̀pọ̀lọpọ̀ ń blame Dami ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń blame Portable Dami kò ní kí la máa pè kò fi bẹ́ẹ̀ ní fọ́ọ̀tì púpọ̀ o but fọ́ọ̀tì tó ní tó bí èmi inú ni pé mo fi Ọlọ́run búra tí n bá jẹ́ obìnrin tí Portable bá gorí mi máa bì gbogbo ẹnu ni mo fi sọ ọ̀rọ̀ ẹ wọ́n ni òbọ̀ tí n bá jẹ́ obìnrin ọmọ èèyàn nílò tó torí máa rí àwọn tó ẹ mọ̀ pé kò sí bó ṣe lè jẹ́ wèrè máa ń ní supporter but tí n bá jẹ́ obìnrin tí tó bá fún mi lóògùn ohun tí Portable bá gun orí mi máa bì níbi tí ọmọ yẹn ti kọ́kọ́ wọ́rọ̀ ẹ̀ ńlẹ̀ nìyẹn ṣe ní number one Portable nǹkan tí máa sọ fún ẹni pé sórí ní ilé ayé tó bá ti ń sọ̀rọ̀ ní gbogbo ilé ayé ẹ mo mọ̀ pé lè náà la fi mọ́ náà eléyìí is going to be the last tí wọn ọ̀dẹ̀ bí Dami náà dá kó padà àwọn èèyàn ti sọ fún wa ẹ bá mi send ẹ̀ sí Dami náà ẹ̀yin tẹ́ bá rí ọmọ Ọ̀yọ́ là wa àwọn òǹṣara ọmọ Ọ̀yọ́ ni wá possibility ó dà pé ara ni Dami because mi rò pé ọmọ Ọ̀yọ́ ni ó wá fẹ́ bàbá ni ara ni kò ṣe ọmọ Ọ̀yọ́ dà pé ọmọ Ìbàdàn ni ọmọ Ìbàdàn àtọmọ Ọ̀yọ́ nǹkan kan náà ni wá ẹ mọ̀ pé mo pọ̀ èdè kan lánàá yìí pé ìwọ tó bá ti ń wá wàhálà tó bá rò pé o mẹ̀kẹ́ ebú o ní ìdajì tọmọ Ọ̀yọ́ rárá Ọ̀yọ́ state in general Ọ̀yọ́ Ìbàdàn Ṣakí Fìdítì Awẹ́ Jóbélé Ìbàràpá Làǹlátẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ó ti yé bọ̀ṣẹ́ wá rí nǹkan tí fẹ́ sọ ni pé kò sí ẹjọ́ lọ́wọ́ olórí burúkú Portable yẹn o because mi ìmọ̀ wáì tó jẹ́ pé all the time tó bá ti ń bá gẹ̀yẹn jà ọ̀rọ̀ Aláàfin ló máa fi ń kọ́ bọ́dì but this time around tó ṣe yìí ó ti jẹ́ tán but tó bá wá bí Dami náà dá mo ti ń wo aago àwọn méjèèjì mi rí because ẹ mọ̀ pé mo ti sọ lánàá pé life mi ó di ọjọ́ Saturday mi tẹ̀ wá mọ̀ pọ̀rọ̀ Portable máa ṣẹlẹ̀ ọ̀rọ̀ ìyànjú tá máa ń gbára wa olè mi máa ń wá fún gbogbo ilẹ̀ mọ̀ kó tó di pé a máa ṣe nǹkan tó máa ní òun ló kọ́kọ́ wá fún mi ìwá fúnyàn rí láì jẹ́ pé o mention orúkọ mi àwọn tó ti ń tẹ̀lé mi more than 8, 9, 10 years wọ́n wà lórí bí ẹ jẹ́ sọ ọkọ̀ fún yín ẹ sọ ṣẹ́rí gbogbo ẹni tó bá mọ péjì Portable ẹ ṣí àkíní yìí sí Portable ayé ẹ máa bàjẹ́ sọ́wọ́ ọmọ Ọ̀yọ́ lọ́wọ́ o ṣòdẹ̀ rí nǹkan tó ń ṣe ti máa ń sọ̀rọ̀ àwọn tí orí wọn ò pé wọ́n máa rò pé mi mọ̀ nǹkan tí mò ń sọ but Portable this go be your last time àti pé eléyìí tó ṣe sórí ó lè ṣeré ní gbogbo Ìbàdàn tó bá fún ẹ láyè níjọ́ tó bá lọ wá ṣeré lọ́yọ̀ọ́ wàá gba wòtòwòtò mo dẹ̀ jẹ́rẹ̀ ọmọ tí mo ní wàá mọ̀ èyí pé bá ṣe lẹ́kọ̀ọ́ burú tó àwọn tó wà ní Ọ̀yọ́ san lórí wọ́n máa tọ́jú nǹkan sí ẹ lára ni sórí gbogbo ogun wèrè tó lóò níyẹn tó ń halẹ̀ ọmọ ọlọ́mọ ló fẹ́ gbégbá lóun lórí ìwọ náà ti sọ gbogbo yín lẹ gbọ́ olóòfò ògùn dé mọ́lẹ̀ fúnra rẹ̀ ló ń lọ ló ń bọ̀ olóòfò ògùn dé mọ́lẹ̀ ọlọ́mọ olóyún ọmọ lòun lè lóyún fún ẹ̀ bìkọ́ ó ti di pé wèrè ni ẹ́ so tó bá tẹ wá ń sọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ anytime tó bá máa sọ̀rọ̀ wá máa sọ̀rọ̀ lórí Aláàfin wá máa gbẹnu lórí Aláàfin Portable mi ní láti pẹ́ lórí show yìí fún ẹ let this be your first and the last warning mo mọ̀ pé máa rí show yìí tó bá Ààrẹ Almaroof lórúkọ tèmi o mo mọ̀ pé ẹnu ẹ mú gan o máa ń sọ wòtòwòtò wà látọ̀lá ìsúnmọ́ bí láìláṣíláwà sórí nǹkan tó ṣe yẹn tí ò bá ṣọ́ra láti máa mention kábíyèsí ikú bàbá yèyé
láti máa sọ pé wọ́n tọ́jú ìyàwó ó tọ́jú ọmọ Aláàfin kò ní yẹ èló ló ní nǹkan tó ní ó tọ́jú ọmọ Aláàfin ṣé wo mọ̀ yí pé wọ́n tó bá ti fẹ́ single mother tó lọ́mọ máa tọ́jú ẹni àbó lórí burúkú ti ẹni báwo ló ṣe máa jáde kó wá bú mi o torí yẹn ló máa jẹ́ kíkí ní ẹ̀ tọ́nà dáadáa torí èmi fẹ́ wá ẹ lọ́tẹ̀ yìí jáde kó wá bú mi torí mo mọ̀ kò sẹ́ni gbogbo àwọn blọ́gà tó jẹ́ ńláńlá gbogbo wọn ló ti bú bọ́ jáde kó wá bú mi ẹnu ẹ̀ mú gan ìwọ tó fẹ́ single mother báwo ló ṣe ní tọ́ ọmọ ẹ̀ wọ́n ẹ̀ tó ṣe máa fi Aláàfin kọ́ bọ́dì all the time ṣé torí káwọn fáǹsì ẹ lè mọ̀ pé ìwọ náà tó yọ Aláàfin ni kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ Portable ṣó fẹ́ gbọ́ sórí excuse me sórí lọ́kì ẹyọ kan tó ní lọ́kì ẹyọ kan tó ní mo ti sọ kí nìyẹn ti pẹ́ nígbà kan táwọn ẹ̀kọ́ ní bádìrándó lágbájá hóńdó tàmọ̀dùn sórí lọ́kì ẹyọ kan tó ní ni wípé ọmọ yẹn lòun ti kú láàfin bọ́ ò tún ní lọ́kì tó bá yẹ pé ó sì ń fẹ́ bàbá mo ti sọ fún gbogbo ẹ̀yin ọkùnrin olórí burúkú tẹ̀ tí ó jẹ́ pé ìyàwó ọba ló máa wù yín kẹ́ ẹ máa dó ó dẹ̀ sì máa kẹ́sùn ẹ̀ ṣiṣẹ́ tí ń bá ẹ nítorí Aláàfin tó dárúkọ yẹn aganjú ló máa dájọ́ fún ẹ lọ bèrè lọ́wọ́ ọmọ Ọ̀yọ́ pé kí ló jáganjú èmi ò kí àbóbájọ́ ọmọ Ẹ̀gbá o ṣe bó ń gbóògùn ó ń ṣe gbogbo ẹ̀ ó ṣó lórí Facebook wọ́n tún ní wọ́n sọ pé ọmọ ẹ lóò máa gbé gbá lóò lórí èmi ò ní dámì blame o toró obìnrin ni ìwọ obìnrin dẹ̀ ní dámì máa wù ìdí tí mo fi lè blame ni bọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan ni mo sọ Princess I say it tí irú Portable yẹn ẹ̀yin olórí burúkú tẹ̀ ń dó Portable orí yín ò pé tí irú Portable tí bá jẹ́ obìnrin tí Portable bá gorí mi wà láì máa bì mí ìdá wọn bí ṣe ní náà ni mo yẹ níyì o bọ̀ tí irú Portable yẹn Ọlálọ́mí Àzàzó àbí kí ló ń pè rẹ̀ tó bá gorí mi wà bì ṣé wọn nìkan ló máa kọ́kọ́ jẹ́ star ni adẹ̀ ń sọpọ́tẹ̀ oṣù orí burúkú ṣé wọn nìkan ni fọ́ọ̀sì olórin ni olórin wo ló ti wá ẹ̀pọ̀ ẹ láyè tí wọ́n bọ́ Portable yìí tó ò tí ì wá bu ọmọ ọdún mélòó ni ò tí ì pé 30 years now o kàn ní star ọdún mẹ́rin márùn lásán o dẹ̀ fẹ́ bà ògbólé ayé jẹ́ o dẹ̀ bìlí pé ní bọ́ọ̀dì ló kàn lè máa bú wọ́n ti ní mọ̀kànmọ̀kàn lóye kan olè tó káyà owó ó bọ̀ wá kárẹ̀ èdè ó ti kàn wá sìn àwa náà ti gbìjẹ́ láwọn òbí kan rí ẹ mọ̀ pé mi ò ń parọ́ but this time around ìwọ gbé ẹnu bàbá mi ẹ wo gbogbo ẹni tó bá mi bá mi ìyá lẹ́kọ́tọ́ ẹ má pe Portable o tẹ bá pe Portable o máa dùn mí gan ẹ fà wálẹ̀ o ẹ má pe o gbogbo ẹni tó bá rí tó bá jẹ́ ọmọ Ọ̀yọ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí péjì ọmọ Ọ̀yọ́ tí màmá bá lágbo ẹ̀ kọ́ má pe o kọ́ fílẹ̀ fẹ́ mi èmi ti tó màmá ẹ mọ̀ mí ẹ̀yin lẹ fún mi lóyè mo ti tó ẹ fílẹ̀ ẹ̀yin lẹ bá ẹ̀yin lọ́n kódà èmi tí mo jáde fún yín gan tún dàgbà jù mo láwọn akéwì tó lè jáde fún bọ̀ mo fẹ́ ṣe wọ́n ni só lórí burúkú ni ẹni tó bá ń dó dámì tó ń fẹ́ dámì ọmọ ló ń lu òun báwo lè máa jẹ́ woman beater nítorí pé kò sí lọ ní Nàìjíríà ni wà á na obìnrin bì wọn tí ì bí ẹ kú kò na obìnrin bì tí obìnrin yẹn bá fẹ́ràn ẹ ló ẹ̀pọ̀ ẹni òpin ọlọ́pàá wà á na obìnrin lo ìbò wà á gbọ́ sókè ìgbà tó yẹ pé ibi tó ti jáde o kàn lọ́kì o ní opportunity instead kò mú opportunity ẹ kó máa jẹ mùdùmùdù ẹ jẹ́jẹ́ gbogbo ilé gan ó tárìsì méjì ara ẹni tó bá bìlì pé international nìkan ló lè ti rain ìpè ẹ tó bá pè ní Africa mọ́ Portable àwọn olórin kan ti ṣerú ẹ̀ kọjá o mo sọ̀rọ̀ yẹn nígbà tí ọ̀rọ̀ Táyé àti Táyé tán ní Táyé rí Pàṣòfin mo sọ o àwọn kan ti kọrin tí wọ́n gbóhùn wọn mọ́ o àwọn kan ti jáde síwájú ẹ̀ tó gbóhùn wọn mọ́ mo rí kinní kan lánàá ẹ̀dà green torí ológo tẹ́ni Ọlọ́run bá fún lógo mú ògo ẹ̀ kó ló jẹ́ kó jẹ́ kó rí ìyá ẹ̀ pé ìgbà tí dà green wà láyé kí lórúkọ bọ́ yìí mo rí píṣù ẹ̀ kí ló ń jẹ́ whisky o mà tí star pé ń gbà mí ṣé àgbàlagbà ṣe ń fọmọdé ni ṣé èní ló ṣe bẹ̀rẹ̀ ni bàbá Aláàfin tó kọmọdé jọ ṣe rò pórí bàbá ò pé ni ṣé gbogbo wọn ni bàbá ń bá sùn ni ṣáà mọ̀ bí gbogbo wọn ṣe lọ́n yọ ṣòkè ara wọn ta ni mi ní láti talk much lóòótọ́ bọ̀ ẹ jẹ́ ká put ẹ̀ síbi tó wà Mọ́rẹ́ni Kejì ẹ jẹ́ ká put Portable síbi tó wà and ẹ jẹ́ sọ last but not the least
kí kò lórí bí ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ń dú àwọn ìyàwó ọba tí wọ́n ń sọ fún yín ó rènì lọ́wọ́ yín ó lè rènì lẹ́nì kó rènì lọ́la mi ìgbàdúrà kọ́kọ́ burúkú fún yín o but ẹ máa padà jẹ̀bi tí èèyàn bá gun orí ìyàwó ọba kì í ṣe ọba Aláàfin kì í ṣe ọba Onírìṣà kì í ṣe Àwùjalẹ̀ kì í ṣe Aláké tó ti yé yín kò ṣerú àwọn ọba yẹn èmi ò sọ pé àwọn ọba onípálí àwọn ọba sàkàdélì o táwọn náà ti jọ ṣe tú ìwọ̀n pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn o mi ì sọ̀rọ̀ àwọn yẹn o mi ì sọ̀rọ̀ àwọn ọba tó tẹnu wọn ń já wáyà o tó o bá ti mọ̀ pé o fẹ́ friend ìyàwó ọba tí excuse me báyìí kékeré ní sápá mi lórí mi dà tí rántí pé ìwọ kan fẹ́ gba death sentence ẹni yes ìwọ tó mọ̀ pé ìyàwó ọba ló wù ẹ́ kó máa dó bóbìnrin ṣe pọ̀ tó àwọn boys ká dẹ̀ wò wọ́n á dẹ̀ wò sùsùsùsù báyìí wọ́n ní ìyàwó ọba ẹ̀ ló wù àwọn dó tí ò bá sí pọ́mọ yìí náà gbọ́n irú dámì yìí jáde ládùúrú gbogbo ọkùnrin tó wà láyé ládùúrú àwọn connection òbí ọkùnrin ṣé òun nìkan níyàwó Aláàfin tó kù láàfin ni ẹmọdún tí Bádírà ti kúrò Bádírà ń dùgùdù nájọ́ ọ̀lẹ́gbọ́rẹ̀ ọmọ ń lọ ń bọ̀ ó ń tajà ẹ̀ ṣé tó bá farabalẹ̀ ni kò ní rẹ́ni tó máa toast ẹ̀ ni tí ò bá sí pé orí ọmọ yẹn gangan ò pé ẹ jẹ́ ń bọ́ sórí ẹ̀ Dámilọ́lá mo ti wá nọ́mbà ẹ̀hún náà ẹ tó bá rí nọ́mbà Dámi ẹ pé ẹni kó pè mí ọ̀ kó tẹ̀sí mi tó ẹ pé orí ẹ̀ pé ni irú Zazu yẹn ní gbogbo the whole Nigeria ní gbogbo the whole Èkó wọn náà wá bọ́ta ó ṣẹnu pẹ́rẹpẹ́rẹ wèrè lónìí ló mọ́ sí o mọ́ sí Zazu ó ṣì èrè tó bá tún bí ẹ dà wọ́n Dámi kí wọn náà tún bọ́ta kó máa sọ̀rọ̀ orí ò pé ṣé wọ́n mọ̀ pé dìmọ́ tó bá ń jáde fún Portable dìmọ́ ló máa jáde fún ẹ ṣé ìwọ orí àpò tíjú orí ìtìjú lórí Portable báwo lẹ ṣe ń dóra yín náà wo bó ṣe rí wẹni tí wọ́n lọ faralẹ̀ fún irú Portable yẹn wàlẹ́ ẹ má bínú o ẹ má bínú ẹ̀yin obìnrin o wàlẹ́ ẹ má bínú o obìnrin ẹ̀yin obìnrin míì ẹ mọ wọ́ọ̀tẹ̀ ń tó ẹlòmíì tó kódà tó bá rí egbò arọ ni mo sọ bá arọ tó tún fọ́ lójú kan tí kò lẹ́sẹ̀ tí ò lápá tó bá ti lówó obìnrin ẹ fi ẹ̀dẹ̀ ti gbàgbé pé inú ara yín náà ń wọ̀ kírú Portable yẹn máa wọrú wọ́ bóyá fáìtò òwò kálíbà pé o ti kódà kó yẹ pé Aláàfin yẹn lálẹ́ òwò kálíbà pé o ti fẹ́ irú Aláàfin o wá bí ìlú ààrẹ òòrá àwọn ọmọ olówó ń bàdàn òòrá bíkọ́ àwọn yìí ò tiẹ̀ nífẹ̀ẹ́ ẹni because ọ ti mọ̀ pé ẹni tí ọba ti bàlé lórí board ẹ jẹ́ sọ ọ̀kan fún yín o tí ọba yẹn bá ti kú ọmọ yẹn ní ẹ̀tọ́ ọmọ òfò ni o òótọ́ ni o onímọ̀ sọ pé kò ṣẹjọ́ Portable ṣe rí ọmọ yẹn ní ẹ̀tọ́ láti fẹ́ ọkọ ẹ jẹ́ kí n ṣàlàyé yẹn ó ní ẹ̀tọ́ láti fẹ́ ọkọ ayé ni mákẹ́ bí ọdún mo rí ẹ brọ́dà mi ọmọ yẹn ní ẹ̀tọ́ láti fẹ́ ọkọ in as much tó bá yẹ pé bàbá yẹn ló lè pé mi ò fẹ́ ẹ mọ́ that's number one. Number two ó ní ẹ̀tọ́ láti fẹ́ ọkọ tí ọba yẹn bá ti pa ipò dà tẹ́ bá wò àwọn tó bá ń ṣe lọ́yọ̀ gan wọ́n ń yọ ṣe ni ọmọ ìbà fún Ọ̀yọ́ ìbà fún wa lọ́yọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ ò ní ẹ̀bà fẹ́ ìyàwó tí bàbá wọn ti fẹ́ pàtì mistake tí ò ń yí àwọn ọmọ kéékèèké tó lọ ń fẹ́ ọba ni ẹ o wọ́n kàn máa yọ ẹdó ni o yes Kẹ́hìndé some lady ṣá ó gbẹnu tọ́ yín náà ẹ wo orú ọmọ yẹn sírú Portable yẹn Portable onídọ̀tí ìyá ara 0 bàtà wíwọ̀ 0 imú rẹ̀ 0 lùkẹ̀ 0 standing ẹ̀ 0 ìsọ̀rọ̀ sí ẹ̀ 0 ìhùwàsí ẹ̀ 0 kò ní anything the only thing tó ti ní bí 20 to 25% lọ́dọ̀ mi pé ó mọ̀ compose ó tán. So ẹ jẹ́ kí sáré astẹ́nìkẹ́